ìjọ aláṣọ funfun, ìjọ àwọn Emere ni. Bẹ́ẹ̀ ni, èmi ni mo sọ bẹ́ẹ̀. Ìjọ aláṣọ funfun, both Kerubu and Celestial, ìjọ tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ tí wọ́n pọ̀ sí òun ni. Tí èèyàn ò bá dẹ̀ kí ń ṣe any normal person kò lè dédé sọ pé òun fẹ́ wọnú ẹ̀mí, òun fẹ́ ríran, òun fẹ́ jẹ́ mẹ́sẹ̀jì fún yàn tí kì í bá ṣe ẹlẹ́gbẹ́. Ẹ rí wípé majority churches tẹ́ pé white garment ni wọ́n, Kerubu àti Cele, wọ́n máa ń ní connection pẹ̀lú omi. Ẹ kọ́kọ́ fi àti ibi tí ẹlẹ́rìí bá gorí òkè ní Kerubu tó gorí òkè ní Cele, wọ́n máa kó èso síwájú ẹ̀ ní títí tó fi máa sọ̀kalẹ̀. Omi ò dẹ̀ ní wọ́n bẹ̀. Kerubu ń ṣiṣẹ́ ẹgbẹ́, Cele ń ṣiṣẹ́ ẹgbẹ́, wọ́n á ní wọ́n fẹ́ dẹrù ẹgbẹ́, wọ́n gbé lọ sódò. Majority àwọn churches tí mò ń sọ yìí, etí odò, wọn kì í jìnnà sí odò. Now, there's a connection between ẹgbẹ́ àti omi. Ọmọ omi ló ní ẹ̀mí, àwa la ní èdè, àwa la ní pé ká mú ẹ̀mí kéèyàn sọ ọ̀rọ̀ jáde kó rí bẹ́ẹ̀, àwa la ní ká gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Yes, ó kí gbogbo wa pátápátá níbi tí ẹ ti ń wò mí lálẹ́, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. Mo kí gbogbo wa pátápátá. Mo ṣe ẹ̀làbọ̀ orí ẹ̀làbọ̀ yìí, ẹ̀làbọ̀ ṣíṣe. Mo kí gbogbo olóríṣà pátápátá. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ kékeré kan ni. Ní alẹ́ yìí, mo come across fídíò kan tí ìkan nínú àwa tá a jẹ́ olóríṣà tí ó ń sọ pé àwọn tó ń lo ẹ̀mí wọ́n da gbogbo ẹ̀pọ̀ mọ́ra. Mo rí fídíò yẹn tẹ́ wọ́n ṣó ẹnìkan tó ń sọ èdè tó ń lo ẹ̀mí. So wọ́n sọ pé wọ́n da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. Wọ́n ti da gbogbo ẹ̀rú. Wọn jẹ́ kó mọ Christian àti Muslim. Ọ̀rọ̀ yẹn gangan ló wá gbé mi wá ní alẹ́. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, tá a bá sọ̀rọ̀ nípa èdè ẹ̀mí, mo fẹ́ ká lọ mọ̀ wípé kọjá ẹ̀ náà wò kọjá ẹ̀. Mo fẹ́ ká lọ mọ̀ pé ìmọ̀lẹ̀ ló ní èdè. Ìmọ̀lẹ̀ ló ní èdè tí ta máa ń sọ ní Kerubu àti Serafu. Part of the reasons tó mú èmi tí mo fi realize pé ó yẹ kí n change from Christian to ìṣẹ̀ṣe, èdè wà nínú ẹ̀. Nígbà tí mo wà nínú Christianity, mo ti sọ tẹ́lẹ̀ pé wòlíì ni mo ṣe nínú ìlànà Christian. Kerubu àti Serafu ni mo lọ for very long time. Mo dẹ̀ lọ sórí òkè. Now, nínú ìrìn àjò orí òkè yẹn, nǹkan alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ mú mi kọ́kọ́ gẹ́tì wípé ìmọ̀lẹ̀ ló ní èdè. Nígbà tá a wà lórí òkè, wọ́n ní àṣírí Olúwa ní ọ̀tẹ̀ láwọn tiẹ̀. Tá a bá wà lórí òkè, tá a wà nínú ẹ̀mí, tá a jókòó, tá a fẹ́ máa jẹ́ mẹ́sẹ̀jì. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, inú òkun ni mo ti máa bára mi. Tí máa bára mi nínú òkun, màá rí àwọn ẹgbẹ́ mi. Gbogbo àsìkò yẹn, àwọn èèyàn jókòó, wọ́n dúró, wọ́n fẹ́ gbọ́ mẹ́sẹ̀jì. Àtọ̀dọ̀ wọn ni mo ti ń gba mẹ́sẹ̀jì. Èdè tí wọ́n ń sọ sí mi lẹ́nu ni mò ń sọ. Tí n bá lọ sí inú àti n bá lálàá tí mo ríra mi láàrin àwọn ẹgbẹ́ mi, bóyá mo lọ sálẹ̀ òkun àbí mo bára mi ní àwùjọ pé òkè o, èmi àtàwọn ẹgbẹ́ lélẹ̀. Settings yẹn, èdè míì la máa ń sọ. And then gbogbo ìgbà tí mò ń sọ yìí, mi ì ṣe ìṣẹ̀ṣe. Inú Kerubu àti Serafu ni mo wà. Tí mo ti ń lo ẹ̀bùn tá a fún mi. Gbogbo kíní yìí ó wà lára nǹkan tí mo fi jókòó rò wó pé ẹgbọ́ o, there's something connected with my ẹgbẹ́ and the church I am going. Tá a bá ní àfi tá a bá fẹ́ tanra wa jẹ, tá a bá ní accept the truth. Ìjọ aláṣọ funfun, ìjọ àwọn Emere ni. Bẹ́ẹ̀ ni, èmi ni mo sọ bẹ́ẹ̀. Ìjọ aláṣọ funfun, both Kerubu and Celestial, ìjọ tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ tí wọ́n pọ̀ sí òun ni. Tí èèyàn ò bá dẹ̀ kí ń ṣe any normal person kò lè dédé sọ pé òun fẹ́ wọnú ẹ̀mí, òun fẹ́ ríran, òun fẹ́ jẹ́ mẹ́sẹ̀jì fún yàn tí kì í bá ṣe ẹlẹ́gbẹ́. Ẹ rí wípé majority churches tẹ́ pé white garment ni wọ́n, Kerubu àti Cele, wọ́n máa ń ní connection pẹ̀lú omi. Ẹ kọ́kọ́ fi àti ibi tí ẹlẹ́rìí bá gorí òkè ní Kerubu tó gorí òkè ní Cele, wọ́n máa kó èso síwájú ẹ̀ ní títí tó fi máa sọ̀kalẹ̀. Omi ò dẹ̀ ní wọ́n bẹ̀. Kerubu ń ṣiṣẹ́ ẹgbẹ́, Cele ń ṣiṣẹ́ ẹgbẹ́, wọ́n á ní wọ́n fẹ́ dẹrù ẹgbẹ́, wọ́n gbé lọ sódò. Majority àwọn churches tí mò ń sọ yìí, etí odò, wọn kì í jìnnà sí odò. Now, there's a connection between ẹgbẹ́
àti omi. Ọmọ omi ló ní ẹ̀mí, àwa la ní èdè, àwa la ní pé ká mú ẹ̀mí kéèyàn sọ ọ̀rọ̀ jáde kó rí bẹ́ẹ̀, àwa la ní ká gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Ọmọ omi ló ní. Mo fẹ́ ká lọ get it right. Mo fẹ́ ká lọ get tíyàn bá wọnú ẹ̀mí, tí èèyàn bá ṣe àríyá dáadáa níwájú ẹgbẹ́, ó possible kí èèyàn wọnú ẹ̀mí kó bẹ̀rẹ̀ sí ní sọ èdè o. Nítorí pé èdè yẹn wọ́n ya àyálò èdè wọ inú Kérúbù àsẹ́ráfù ni. Mo fẹ́ kẹ́ rántí pé bàbá Mósè Orímọládé, babaláwo ni bàbá tó bí o. Now ìpè tí Mósè Orímọládé ní, òun kọ́ ni bàbá Rojibíkà ní o. Tí wọ́n bá sọ pé wọ́n ní Mósè Orímọládé, àwọn lo omi, wọ́n ní bàbá lo omi, ó lo kándù, ó lo nǹkan míì. Ẹ má gbàgbé wípé ìpè yẹn ó yàtọ̀ sí ìpè tí bàbá Rojibíkà, Adéọlá ọ̀nà wà mímọ́, àwọn bàbá yẹn ó yàtọ̀ sí ìpè tí wọ́n lò. Kò dẹ̀ túmọ̀ sí pé wọ́n sí lójú láìní o. Ibi tó Elédùmarè pé kálukú sí ni o. Now nígbà tẹ́mi wà ní Kérúbù, tí mo jẹ́ wòlíì, tí bá lọ sí orí òkè, inú àlá ni mo ti máa ń gba ewé àti egbò. Ṣebí ṣọ́ọ̀ṣì ni mò ń lọ. Ìyọ́n mi kò ṣòṣà rí. Mi ní fámílì tó ojú àlá lèmi ti ń gba mẹ́sẹ̀jì ewé àti egbò tètè mi. Despite the fact pé church ni mò ń lọ. Ó jẹ́ point 2 reasons tí mo fi switch over sí ṣẹ̀ṣẹ̀. Mi ò sọ wípé ẹ̀sìn yóò pò dá o. But I am using myself as a reference nínú ọ̀rọ̀ tí mo dá sílẹ̀ yìí. Because nǹkan téèyàn bá mọ̀ dájú ni kó sọ. Ìmọ̀ kò pín sí ibì kan bí mo ṣe ń sọ lọ. Mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan, mo ní ìmọ̀lẹ̀ ló ní èdè. Ẹ lọ bèrè lọ́wọ́ bàbá wa dáadáa. Ẹ jẹ́ ká tọpinpin. Ní ayé àtijọ́ mo gbọ́ wípé àwọn onímọ̀lẹ̀ ló máa ń sọ èdè tí wọ́n máa ń yílẹ̀. Ìmọ̀lẹ̀ ló ní ẹ̀mí. Olórìṣà ló ní ẹ̀mí. Olórìṣà ní ẹ̀gùn ṣá máa ń gùn. Bí ó ṣe ń gùn wá yẹn, wọ́n ṣe ń sọ ní Kérúbù àsẹ́ráfù pé wọ́n lọ nú ẹ̀mí. Olórìṣà ló ní. It was a borrowed kí ni mo fẹ́ pè? It was borrowed into Christianity ni. Ẹ má gbàgbé pé bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan pé nígbà tí wọ́n sọ pé bàbá Mósè Orímọládé tí ó kú tán, àwọn bàbá agbọ́jésù wọ́n introduce ewé àti egbò mọ́ ìrìn àjò wọn. Wọ́n introduce wọn pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọdẹ ni wọ́n, jagunjagun nǹkan kan òun ni wọ́n, kí wọ́n tó wọnú Kérúbù àsẹ́ráfù kan tó tẹ̀lé bàbá Mósè Orímọládé. Ìmọ̀ àtọgbọ́n tí wọ́n ti ní tí wọ́n gbé wọnú Kérúbù àsẹ́ráfù yẹn, òun ni wọ́n lò. Ó wà lára nǹkan tí agbọ́jésù tó fi wà dé ní. Because tẹ́ bá máa bèrè nísìnyí, wọ́n sọ fún yín pé bàbá Mósè Orímọládé kò lo ewé àti egbò, ìlànà tó fílẹ̀ kọ́ nìyẹn. But èmi ò kí ń báyàn jiyàn torí wípé ìpè tí Elédùmarè tó pe bàbá Mósè Orímọládé, òun kọ́ la máa sọ pé bàbá agbọ́jésù. Ṣùgbọ́n kò túmọ̀ sí wípé wọn kì í ṣe èèyàn Ọlọ́run náà lóòótọ́. Nígbà tó fi jẹ́ pé ogun tán nínà, àwọn náà fi ń túnlé ayé ṣe ní gbogbo pátápátá àtórí ṣe atáyé ṣe. Òun l'Elédùmarè ṣe wá. So tí a bá rí ẹni tó ń lo ẹ̀mí, tó ń tẹ̀mí ń gbó, ìmọ̀lẹ̀ ló ní, olórìṣà ló ní ẹ̀mí. Èdè tá à ń sọ yìí, èdè àwa la ní èdè yẹn, ìṣẹ̀ṣe ló ní. Inú ìṣẹ̀ṣe ni mo wà, inú Christianity ni mo wà, tí mo fi rí Ṣàngó lójú àlá mi. Ó fún mi ní enough reason pé I have to go back home. Ìyẹn kọ́kọ́ ni mo mú wá o. Ṣùgbọ́n nípa wípé èèyàn ń sọ èdè ẹ̀mí, èèyàn ń lo ẹ̀mí, èèyàn ń gbọ̀n, ìmọ̀lẹ̀ ló ní, olóòṣà ló ní, ọmọ omi ló ní, Emere ló ní, àwa la ní láti gbọ̀n pẹ̀pẹ̀, àwa la ní láti jẹ́ mẹ́sẹ̀jì. So bí ó ṣe jẹ́ nìyẹn o. Ẹ má jẹ́ ká máa ṣe mistake láti máa wò pé bóyá wọ́n ba ìṣẹ̀ṣe jẹ́ tàbí bóyá wọ́n gbé ẹ̀sìn Kristẹni wọnú ìṣẹ̀ṣe. Rather the other way round ni. Kristẹni ló gba ìṣẹ̀ṣe. Àbí kí ẹ sọ pé Kérúbù àti Séráfù, Cele ló gba ìṣẹ̀ṣe wọ inú ẹ̀sìn títí wọn. It is a borrowed culture láti ọ̀dọ̀ ìṣẹ̀ṣe wọnú Christianity. Kò ń ṣe wípé bóyá Christianity ló yá èdè, ló yá ìṣe wọn lò ó. Àwa la ní ẹ̀mí, ìmọ̀lẹ̀ ló ní ẹ̀mí. Ẹ jẹ́ ká lọ get it. Borrowed religion, borrowed culture, òun ni ìfèdèfọ̀, ìwọnú ìmísí, ìwọnú ẹ̀mí tí àwọn Kérúbù àti Séráfù ń lò. Ìmọ̀lẹ̀ àti ẹlẹ́gbẹ́ ọmọ ló ní àṣà yẹn. Kò sọ kì í ṣe pé bóyá wọ́n bọ̀rọ̀ ẹ̀ àbí bóyá a lọ yá ìyẹn lò. Ó wọnú Kristẹni ni, ó wọnú Kérúbù àti Séráfù ni, kì í ṣe wípé ó wọ inú bóyá àwọn kó sínú ìṣẹ̀ṣe. No, the other way round ni. So ẹ̀yin gan ẹ rí wípé tá a bá notice majority àwa tá a pera wa níyà olórìṣà tá à ń wọ́ọ̀ṣì bóyá olókun ajé àbí Iyemọja, tí ẹ bá lọ tọpinpin wọn, ẹ rí bí ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé a ti ṣe ẹ̀sìn aláṣọ funfun rí. Tẹ́bí white garment lẹ́lòmíì ti jáde, ẹlòmíì ti lọ church, ó ti lọ nú ẹ̀, ó ti lo ẹ̀mí. So àwọn ìmọ̀lẹ̀ wa gan wọn gbà mọ́. Àwọn ni wọ́n lọ ń pe àwọn ọmọ wọn jáde.
láti inú ìjọ aláṣọ funfun àti gbogbo ibi tí wọ́n ti ń lo ẹ̀bùn yẹn wípé àwọn nǹkan tó ti sọnù padà ṣẹ̀ṣẹ̀ ń padà wá ni nítorí pé a ti fi ẹ̀sìn àjòjì foreign religion a ti fi bo ojú ó dẹ̀ ti cause so many misconception lórí ìṣẹ̀ṣe so therefore ẹ̀sìn pé ká lọ ẹ̀mí ká fèdè fọ̀ ìṣẹ̀ṣe ló ní wọ́n yá wọnú kérúbù ni àwọn ìmọ̀lẹ̀ wa ló ń gba nǹkan wọn padà ní ìsinyìí àwọn òòṣà wa olókun ń dìde Iyemọja ń dìde ìyá mi Ọ̀ṣun ṣẹ̀kẹ̀ṣẹ̀ ń dìde gbogbo wọn ń dìde ajé ń dìde gbogbo àwọn òrìṣà tó ń gbéyàwó tó máa ń gbéyàwó tí ẹ̀gún rẹ̀ máa ń kúyàn tí àwọn èèyàn fi ń fèdè fọ̀ láyé ìgbà kan tí wọ́n kọ̀ndẹ́mù tí wọ́n fi wá lọ yí wọnú Christianity òun ni àwọn ìmọ̀lẹ̀ tí ń gbà padà nísìnyí òun lẹ́sẹ̀ rí pé mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ wa inú kérúbù Cele ni a ti ń jáde wá síta nítorí bí àwọn ìmọ̀lẹ̀ yẹn wọ́n ń farahàn wá wọ́n dẹ̀ ń claim wa padà láti lè jẹ́ kí ìṣẹ̀ṣe kó lè dúró gidigidi because ìṣẹ̀ṣe òun ni àgbà òun ni the ultimate now èmi for example wà lára àwọn tí ìmọ̀lẹ̀ tí ó wá fà padà mo ń lọ sí church mo jẹ́ wòlíì kí ni Ṣàngó wá ṣe lójú àlá mi kí ni mo rí kí ló tán kọ́ mi léwé àtẹ̀gbò ṣó wà nínú bíbélì ó túmọ̀ sí pé àwọn ìmọ̀lẹ̀ wa ló padà wá so tẹ́ bá rí anybody olóòṣà tàbí olómi oníyemọja tí ẹni pé wọ́n lo ẹ̀mí níbẹ̀ ìmọ̀lẹ̀ ló padà dé àwọn òòṣà wa gan ò gbà mọ́ wọ́n ti jí àwa gan náà a ti wà awakened every day kò sí dọ́lì mọ́ we are trying to come out of the brainwash background tí wọ́n ti fi wá sí àwọn irọ́ tó ti pa fún wa àwọn brainwashing tó ti brainwash wa so àwọn ìmọ̀lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń là wá lójú ni so kò ń ṣe wípé bóyá wọ́n bọ́rọ̀ ẹ̀ o so àlàáfíà Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa ìṣẹ̀ṣe òde ní bàjẹ́ láṣẹ Elédùmarè ó dọwọ́ mi ó dọwọ́ yín kò ní bàjẹ́ ọgbọ́n àti ìmọ̀ àti òye tá a fi máa darí tá a fi ní ṣe yámayàmá tá a fi ní ṣìwàwò Elédùmarè.